kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní tilé tó kó gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ẹ kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti ń bá mi fọ́nrán mi pàdé ẹ kú dédé àkókò yìí o fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbé formation tẹ́ ń gbé rúmọ̀ káàkiri pé wọ́n ti mú Sheikh Daood molasan mufti àgbà ilẹ̀ Yorùbá irọ́ bàbá ti jáde sọ̀rọ̀ bàbá dẹ̀ ti clear ara wọn bàbá ti fọ ara wọn mọ́ bàbá ní DSS kankan ò gbé àwọn wà nílé àwọn fídíò ní níbi tí wọ́n ti declare pé anybody ò gbá wọn bá ti jáde sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti yànnà náà ṣẹ́rí ẹ̀sìn mi à ń gbé formation káàkiri bloggers ẹ̀sìn mi à ń gbé fake news káàkiri ẹ̀sìn mi à ń gbé rumor káàkiri ẹ mọ wádìí gbogbo dájú kẹ́ tó máa jáde sọ̀rọ̀ bàbá ti jáde o Sheikh Daood molasan jáde wọ́n ní àwọn wà nílé àwọn pẹ̀lú àlàáfíà even gan fídíò yẹn alẹ́ lọ́n ṣe wọ́n sùn lọ́wọ́ ni wọ́n fi lọ́ọ́ jí wọn kó tọ̀ pé wọ́n ní wọ́n ti mú wọn ní mo bandits bàbá ti jáde sọ̀rọ̀ bá ní anybody ò má wọn ní mo bandits o wọn arrest àwọn ní arrest bandits ẹ wo fọ́nrán yẹn ẹ jẹ́ ká pín ká ọwọ́ tá a bá fi pẹ́ wọn náà nírọ̀ o ẹ ṣeun ẹ sì má gbàgbé kẹ́ follow page mi. àwùjọ lẹ́yìn ṣètò ìṣúná àmọ́ èmi wò pé kò ní ìdí àwọn yẹn sáà ń sọ pé ká bó ṣe fídíò 2 minutes bó ṣe fídíò 2 minutes 2 minutes náà rí o ẹnì kan arrest wa o wọ́n ní DSS ọ̀rẹ́ wa ní DSS o fídíò tí ó jáde rally solidarity rally tá a ṣe fún Palestine lánàá kò sí tí DSS ọmọ ń bẹ kò sí tí ọlọ́pàá ọmọ ń bẹ kò sí tí táwọn èèyàn ọmọ ń bẹ and then láti bí àná náà ni àtijọ́ sọ̀rọ̀ láwọn ẹ̀ka àwọn tí ń bẹ local government ń bí so ọ̀rọ̀ arrest àwọn tí wọ́n ń lérò burú tí wọ́n rò bẹ́yà tó máa arrest yẹn gan ṣé aburú ni lórí ojú ọ̀nà Ọlọ́run ká tó ń bèèrè pé irọ́ ni ẹni kan arrest wa èmi fẹ́ sùn ni ní kò ní ìdí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ìṣẹ́jú yìí ní olókan sọ pé àní ò ní ìdí ibẹ̀ ti lọ àti ní káwọn èèyàn ó dìbọ̀nkẹ̀ kí wọ́n gbé sórí péèjì wa wọ́n dẹ̀ ti gbé sórí péèjì wa wọ́n ń gbà tí àwọn afáwà kọ̀ọ̀kan náà tó wá dá sí pé àní káwọn èèyàn lè mọ̀ pé lórí ẹ̀yìn tẹ́ ń lérò aburú àtàwọn wọ̀yẹ́múkúrú náà wọ̀yẹ́múkúrú lọ wallahu khairul makirin wọn arrest wa o ọ̀rẹ́ làwa àti agbófinró àtọlọ́pàá o especially DSS àjọ against anything tó bá lè ba Nàìjíríà jẹ́ ni àwa náà tẹ̀sí rí àjọ ní Nàìjíríà ni ẹ̀yìn èèyàn wa àwọn tó fẹ́ mọ̀ ba Nigeria security ló kọjẹ́ àbí tó fẹ́ fi dá wàhálà alẹ́ àwa rí o sẹkítẹ́rì àti tààrùn làwà ìwọ wò ó gbogbo ẹgbẹ́ fídíò lọ ẹjọ́ ó rí o sẹkítẹ́rì àti tààrùn làwà ibi tí mo ti ṣe fídíò tá a wí náà rí o mọ́sálásí wa rí o gbé lọ́nà mọ́sálásí o ọ̀nà mọ́sálásí rí o ọ́fíìsì wa rí o so èmi náà wá rí èmi máa ń gbatẹ́gùn bíi tí wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan so ngbà tá à ń gbé wá pé àwọn blogger kan ti pọ̀ lórí kíní wọ́n ní sáti arrest Sheikh Daood Moran rè láàrin àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn mọ́ àwọn kálukú náà lọ́wọ́ bá mi pé ẹja lọ wò lóòótọ́ sí òótọ́ ní àbí ó ti lé tó báyìí àwọn èèyàn ń parọ́ Nàìjíríà gan ọlọ́mọdé kí lọ́ọ́ ba Nàìjíríà jẹ́ o ìjọba Nàìjíríà ìjọba tá a jọ gbé síbẹ̀ ni ara wa tá a tẹ̀ka Tinubu rè tá a dẹ̀tọ̀ campaign fún àlebẹ́lọ́n kí ìjọba Nàìjíríà ò bàjẹ́ torí tó bá bàjẹ́ gbogbo kálukú ní ó kó bá lé rẹ̀ Nàìjíríà security àkísọ̀tà rẹ̀ àsìníjọ́ta rẹ̀ láé àti láì ọ̀rọ̀ náà ní security ẹ̀mẹ́yẹ nǹkan láàlé sí dáàbà tí rí SS àbí ká rí ọlọ́pàá àbí ká rí civil defence àti gbogbo ẹ̀ka Nàìjíríà security so àwọn kankan bẹ tá a lágbára àti ṣe níbi oṣù kan àbọ̀ sí ìsìn odidi mọ́tò kan àbí méjì odidi mọ́tò ńlá kan la mú tí wọ́n kó igbó cocaine oríṣiríṣi ó tó oríṣi mẹ́fà kílẹ̀ máa ń mú kílẹ̀ àwọn burúkú yẹn máa ń mú kolos la mú lágbára àti tìyànmọ́lé a lè mú yàn lẹ́ẹ̀dẹ̀ security ni àdẹ̀fàlẹ́ àwọn mo tó dọ̀yẹ̀ tó tẹ́tẹ̀lé a tún mú àwọn tuntun mi àfàlẹ́ àwọn DLS lọ́wọ́ àgbẹ̀wọ̀n gbé wọn NDLA àfàlẹ́ wọn lọ kódà àwọn tó wá fún mi láwọ́ọ̀dù agbé sórí net ọ̀bẹ lórí péèjì wa so gbogbo bí ọdún bíi mélòó kan náà sì ṣe táwọn kan jí
wáyà nitel àbí kí wọ́n gbókọ̀ wọn wáyà bẹ́ẹ̀ kí ló kọ àwọn tí wọ́n ti pa sẹ́tì nitel àwa ìlà mú wọn àwọn tí ò yẹ kó ìfọ́fù ń bẹ̀ àwọn èèyàn tí wọ́n máa sọ́ọ̀lù nígbà rí i pé DSS lọ́ba wa ṣe tí wọ́n fi ṣe é mú bàbá lè mú èèyàn a lè tì mọ́lé nígbà wa lè tì mọ́lé àjẹpéjọba ní ọba tì mọ́lé àyẹ̀dà tó bá jẹ́ èrò ọlọ́pàá àbí èrò NDLA àbí èrò tó yẹ pé SS ló lè yanjú ẹ̀ báwo aláṣẹ àjọta SS àìsọ̀tà SS wọ́n lè bí wá lè re information àbáwọn kan lẹ̀wà ló kọ tí ò sí irú ẹ̀ tó lẹ̀wà ló kọ tí ò sí nísìnyí ó yẹ kó lọ rojọ́ láìpẹ́ ẹ pé àlókọ tí ò sí agbèyìn lọ ilé ẹjọ́ ẹ múra lẹ̀ àwọn àti yín ló kù bẹ́ẹ̀ tó àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀yin aráàlú wa Aminu Tahun the Grand Mufti of Yorùbá land Edo and Delta àwa rèé o ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀sán àwọn èèyàn gẹ́gẹ́ tí ń dìbò ọ̀kẹ́ àwọn èèyàn orí àwọn èèyàn pé pọ̀ ẹ̀rẹ́yìn tí tó wù yín nù inshallah ká tó lọ́dún kan ẹ̀ ti bọ́ sí inú ẹ̀wọ̀n wọn ẹ̀ tó lọ títọ́ ọlọ́pàá náà àmọ́ àwa munavil ni wá oní ẹni tí ń jàfẹ́tọ̀ ọmọnìyàn lágbàáyé kò síbi tí àti lè jàfẹ́tọ̀ ọmọnìyàn tó àwọn kì í ṣe terrorist àti ní jẹ́ terrorist láìláì àmọ́ against terrorist ẹ tún mọ̀ pé anti Boko Haram ni wá anti bandit ni wá anti togri náà ni wá anti àtọ́fẹ́ máa jà àwọn ọmọ wa ní wèrè tí wọ́n fẹ́ máa wé tí wọ́n ń wé gbó tí wọ́n ń tà fún wọn náà ni wá anti anything tó bá lè destroy country wa so àdẹ̀pọ̀jù bí tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn lọ ó ti nìsín àpọ̀jù gbogbo bí tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn lọ ó bu Ọlọ́run àbí àwọn afọ àwa gbàlẹ̀ lórí níparí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá ẹ̀ní sẹ́wọ̀n ǹjẹ́ ó mú yín sẹ́wọ̀n ẹ̀ní sẹ́wọ̀n èmi ti fẹ́ sùn ni o so àwọn tó jí mi àwọn ọmọ ìyàtọ̀ jí tán náà sí mi lójú so ẹjọ ọkọ̀ gbọ́dọ̀ sùn lé yín so àjíire wọn àmú wọn àrẹ́sì wa irọ́ ni wọ́n ń pa o àwa rèé o so mo fẹ́ sùn ẹlẹ́yin náà lọ sùn Ọlọ́run wà pẹ̀lú wa sàlámù alẹ́ àwùjọ lẹ́mìí